àṣírí ti tú oṣù kan sẹ́yìn níléeṣẹ́ ọtẹlẹmuyẹ orílẹ̀-èdè yìí ti sọ fún àwọn ọmọ ologun nípa ìkọlù tó wáyé ní Benue. Ṣáájú ìṣekúpani tó wáyé nípínlẹ̀ Benue àti Nasarawa, la gbọ́ pé àjọ ọtẹlẹmuyẹ DSS ti kọ lẹ́tà sí alákòóso iṣẹ́ ìyẹn Commander Operation Whirlwind Stroke níléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè yìí Moses Gara láti ta àwọn lólobó nípa ìkọlù tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí. Ọdún 2018 ní iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí ṣèfilọ́lẹ̀ Operation Whirlwind Stroke nílùú Benue. Lára àwọn tó wà nínú rẹ̀ ni àwọn ọmọ ológun, àwọn ọlọ́pàá àtàwọn DSS. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ 13 oṣù kẹfà ọdún yìí làwọn Fúlàní agbébọn ya wọ Yàlétà àti Daudu níjọba ìbílẹ̀ Guma nípínlẹ̀ Benue. Níbẹ̀ ni wọ́n sì ti pa èèyàn tó lé ní 200. Nínú lẹ́tà kan tí àṣírí rẹ̀ tú síta láìpẹ́ yìí ló ti di mímọ̀ bí àwọn DSS ṣe sọ pé àwọn alákatakítí Fúlàní kan ń gbèrò láti ṣèkọlù síjọba ìbílẹ̀ Awe nípínlẹ̀ Nasarawa àti agbègbè rẹ̀. Wọ́n ní ìkọlù náà wá láti gbẹ̀san lórí bí ìjọba ìpínlẹ̀ náà ṣe gba ọ̀pọ̀lọpọ̀ màlúù lọ́wọ́ àwọn Fúlàní ọ̀hún. Bákan náà ni lẹ́tà táwọn DSS kọ ọ̀hún fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn Fúlàní agbébọn náà tún gbèrò láti ṣèkọlù sí àwọn agbègbè kan tó wà láàrin ìpínlẹ̀ Nasarawa àti Benue. A gbọ́ pé látìgbà tí Moses Gara ti gba lẹ́tà náà ló ti ń ṣèpàdé pẹ̀lú onírúurú àwọn ẹgbẹ́ bíi Miyetti Allah Cattle Breeders Association of Nigeria ní Makurdi nípínlẹ̀ Benue lórí ọ̀rọ̀ ìṣekúpani yìí.